Tèmi, thank you for joining me back. Eh, àsìkò tá a wà yìí, mo fẹ́ kí gbogbo ẹ̀yin obìnrin kẹ́ lọ ṣe sùúrù o. Ẹ lọ ṣe sùúrù. No new relationship. No new relationship. Àwọn boys, wọ́n fúnra wọn ní update bí wọ́n ṣe máa lo obìnrin. Wọ́n ṣe máa lo obìnrin tí wọ́n fi wọ́n ṣe Yahoo Plus. Wọ́n fúnra wọn ní update. 10 ti ṣẹlẹ̀ nílùú kan, 20 ti ṣẹlẹ̀ nílùú kan. Ìgbà wo ni tòníṣá máa drop? La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀yin obìnrin, ẹ dira. Ẹ lọ dira. Ìwọ tó bá fẹ́ jẹun gbẹ́ngbẹ́ng, wàá tilẹ̀kùn gbẹ́ngbẹ́ng. Otherwise, stay in your cartel. Wọ́n jáde. If at all, ẹ̀yin òbí, tọmọ yín bá fẹ́ marry, ẹ má jẹ́ ó fẹ́ ọmọ kékeré. Ẹ lọ fẹ́ àgbàlagbà 50 years. Àwọn ọmọdé yìí, orí wọn ò pé. Ẹ máa bá mi wo fídíò kan. Ẹ listen as òbí. Ẹ listen properly. Ẹ gbọ́ nǹkan táwọn ọmọ yẹn sọ. Ẹ̀yin òbí, ẹ kọ́ àwọn ọmọ yín lóbìnrin dáadáa. Ẹ kọ́ wọn dáadáa how to stay independently, how to be strong. Ẹ̀yin ọmọdé wọ̀nyí, ẹ̀yin ọkùnrin wọ̀nyí, ẹ̀yin boys yahoo. Ṣé yahoo jẹ́bi iṣẹ́? Ṣé yahoo ó jẹ́bi iṣẹ́? Tẹ́ fi feel pé there's nothing wrong in doing yahoo. Ṣebí tẹ́lẹ̀ gan ẹ sọ wípé owó tí babaláku baba yín, tí òyìnbó jẹ babaláku baba yín, òun lẹ̀ ń gbà lọ́wọ́ àwọn òyìnbó. Kí ló wá máa mú yín máa lo sister yín fi rúbọ? Tẹ́ bá ní kẹsì sister yín, ọmọ ọlọ́mọ obìnrin tó fi ń rúbọ, tó ń pa, tó ń fi ń ṣẹ́só. Ṣé sister ẹ kọ́? Ó lè má jẹ́ sister rẹ directly, but so far in this country, sister rẹ náà ni nà. Kí ló dé tẹ́ ń hùwà báyìí? Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń wọṣẹ, tẹ́ fi ń ṣe yahoo. Tẹ́ ń wọṣẹ, tẹ́ fi ṣàlùbáríkà, tẹ́ ń fi ṣe yahoo. Tẹ́ ń fi ọṣẹ, tẹ́ fi ń gbá àwọn èèyàn. Tó bá yá, ọṣẹ kékeré tó lò yẹn, tó fi rèké, tí wọ́n bẹ́ẹ̀ fi rèké, wọ́n fi bẹ́ẹ̀ mú wá, wọ́n fi bẹ́ẹ̀ mú jáde yẹn. You understand? For example, ni mo sọ, tí wọ́n fi bẹ́ẹ̀ fi rèké mú jáde, tí wọ́n fi bẹ́ẹ̀ fi owó 1000 mú jáde, tí wọ́n fi bẹ́ẹ̀ fi ọ̀gà mú jáde, tí wọ́n fi bẹ́ẹ̀ fi ọ̀pọ̀lọ́, aláǹgbá, aláǹgbá, other thing again tí wọ́n tún máa ń lò again, snail, tí wọ́n fi bẹ́ẹ̀ mú jáde. Tó bá yá, ọṣẹ yẹn kò ní ṣiṣẹ́ mọ́. Ọṣẹ yẹn kò ní ṣiṣẹ́ fún ẹ mọ́. Ọṣẹ yẹn ò ní ṣiṣẹ́ fún ẹ mọ́. Wàá lù kò ní dún. Kí ni the next thing? Wàá mọ wá orí obìnrin ni wàá mọ wá. Àwọn obìnrin tẹ́ ń lò yẹn, àwọn tó rí wọn le tí wọ́n ya wèrè sí títì yẹn. Tẹ́ bá rí wọn, how do you feel? Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Tí ọmọ yẹn bá fi máa ya wèrè fún ọdún 2, ìwọ ló máa gbé wèrè yẹn. Ìwọ ló máa, ẹ lọ kọ́lẹ̀, ìwọ ló máa gbé wèrè yẹn. Ṣé o wá rí àwọn ọmọ tó ń lò yẹn? Àwọn míì lè mọ́ jẹ́nu wọn. Èmi tó bá tẹ̀ wá jẹ́nu wọn, fúngbà díẹ̀ ló wá fi lówó yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín, ikú gbóná lẹ̀ máa ń kú. Ikú gbóná lẹ̀ máa ń kú. À ń bá yín sọ ẹ̀fẹ́ gbọ́. Ẹ̀yin ẹ wò ó sìn. Àwọn obìnrin wọ́n lẹ̀ níṣẹ́. Wọ́n dẹ̀ ń lálùbọ́ríkà lórí ẹ̀. Obìnrin wá ń gba iṣẹ́ ọkùnrin ṣe. Obìnrin wá tírọ̀kù. Obìnrin ṣe engineer. Obìnrin ṣe mechanic. Obìnrin ṣe iṣẹ́ táwọn ọkùnrin ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin ọkùnrin wọ̀nyí, ẹ̀yin ọmọ young boys wọ̀nyí, ẹ wá ń ṣe yahoo káàkiri. Ẹ wá ń ṣe yahoo káàkiri. Ẹ wá bára yín sọ̀rọ̀. Tí ìwọ bá lo sister èèyàn lénìí, tí yahoo ẹgbẹ́ rẹ̀ ò ní lo sister rẹ̀. Fún díẹ̀ yìí, gbogbo ẹ̀yin òbí alálùbáríkà, ẹ̀yin òbí gidi, ẹ̀yin òbí mi tiẹ̀ tí máa ti ọmọ yín sí di yahoo. Ẹ bẹ̀rẹ̀ owó àti bọ̀tán ọmọ yín nígbà tó bá pé 40 years. Nígbà tí yahoo bá ṣiṣẹ́ fún mọ́, ẹ bẹ̀rẹ̀ àti bọ̀tán. Ẹ bẹ̀rẹ̀ àti bọ̀tán ọmọ yín nígbà tí yahoo bá ṣiṣẹ́ mọ́. Because tó bá tó àsìkò kan, yahoo yẹn ò ní ṣiṣẹ́ fún wọn mọ́. Ẹ bẹ̀rù wọ́n sì máa rí lédèrèdè. Ẹ bẹ̀rù, ẹ̀yin òbí, ẹ bẹ̀rù. Fún díẹ̀ yìí, ẹ cross check inú ilé yín, ẹ̀yin òbí alálùbáríkà. Ọmọ yín wo ló ń ṣe yahoo, ẹ tètè stop ẹ. Ẹ mú síbi ìkọ́ṣẹ́ gidi. These boys are losing it.
These boys are losing it. Màá play video kan, ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ̀yin obìnrin náà, ẹ gbọ́ ọ̀rọ̀ táwọn boys yìí sọ. Ẹ kọ́ ẹ̀kọ́. Ẹ kọ́ ẹ̀kọ́. Ẹ kọ́ ẹ̀kọ́. Ẹ wo bí àwọn boys ṣe ń flenjọ tí wọ́n feel good bí ẹni pé yahoo na normal. Ṣé kẹ́ cheat èèyàn? Ṣé normal ni? Ẹ̀yin ò mọ̀ pé ó lè là ń pè yẹn. Ó lè, ẹ tún wá ń pa èèyàn sí. Wàláhì nǹkan tó dùn mí ju ẹ̀yin tèmi. Ó ní àwọn girls tí mo rí tí wọ́n ya wèrè. Kò dẹ̀ kí ṣe wípé ṣeré confirmed. Confirmed. Fún di èyí, ẹ̀yin òbí alálùbáríkà, kí àwọn boys yẹn tó ṣe normal. Àfìgbà tí wọ́n bá ṣe normal, ẹ mọ́ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. Mọ́ darí kan láàké, ẹ lọ wá. Mọ́ darí kan ládàá, ẹ lọ wá. Gbogbo ẹni tó bá ń robi sí yín, bóyá ọmọ yẹn ti máa, bóyá ọmọ oníyàwó tó fẹ́ lu ọmọ yín obìnrin yẹn, bóyá ó ti máa rò láti last month. Ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní lùró yẹn tó ti fẹ́ mọ porúkọ tó ti ń rò lọ́kàn, bẹ́ẹ̀ ni kí àáké yẹn kó ti sá lórí. Ẹ tọ́ wọn àgbàlagbà lọ. Kò dá bí àwọn obìnrin yìí ṣe ń lọ down the drain. Kò dá. Àìmọye àwọn obìnrin tí wọ́n pa last year. Ẹ sọ wípé àwọn náà lójú kòkòrò. Ṣé ojú kòkòrò nìyí? Irú ọkùnrin ni mi ò rí rí, irú àwọn boys yìí ni mi ò rí rí. Ẹ pera yín, ẹ negotiate. Ó ní iye tó o gbà ní, ó ní yes, kò sí problem. Ó wọlé tó ẹ wá the next ó lò. Kí ló dé? Ṣebí mọ̀mọ́ ẹ obìnrin ni? Ṣebí ẹ̀gbọ́n rẹ obìnrin ni? Ṣebí sister rẹ obìnrin ni? Ìkan tẹ́ ń ṣe yìí, ó máa lẹ́yìn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ fi kúkú gbígbóná. Because ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti rówó yẹn kí lẹ lọ ṣe? Ẹ lọ ra mọ́tò yẹn náà ló ń pa yín. Fi ọwọ́ rẹ fi ṣiṣẹ́ alálùbáríkà. Wàá dẹ̀ rí bí Ọlọ́run ṣe bless ẹ. Ẹ̀yin tèmi, àwọn ọmọ tó ya wèrè yìí ló ká mi lára. Àwọn ọmọ tó ya wèrè tí wọ́n lò yìí, ó ló dùn mí. Àwọn boys yìí tó wá ń boast. Wọ́n wá ń take record. Wọ́n wá sọ wípé yes, Sápàdé, there's one place, particular place, wọ́n kà ẹ̀mí ọmọ bẹ̀yẹn bóyá Ògùn State ló wà. Wọ́n ní yes, 10 down in Sápàdé. Kìíní kan down in Ọjọ́ba. Kìíní kan down, 5 down in Ọjọ́ba. Something 3 down in this. Where next? Enugu, when are you dropping yours? Nigeria, police, ẹ sì wà ń bẹ̀. Àwọn ọmọ tó dẹ̀ ń sọ kìíní, wọ́n sì wà London comment box. Ẹ̀ẹ́dẹ̀lẹ̀ trace wọn lọ. Okay, ẹ̀yin òbí, in as much as ní government tó máa help wa lórí ọ̀rọ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wò nìyẹn? Ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kí wọ́n cancel relationship. Any relationship, kí wọ́n cancel ẹ̀. Ẹ bá ọmọ yín sọ̀rọ̀. Ó dè wọ̀ kí wọ́n fẹ́ young person. Ẹ bá fẹ́ marry, ẹ lọ wá ọkùnrin tó ti dàgbà, tó ti ní òye dáadáa, tó ṣe tẹ́ ti rí future rẹ̀, tẹ́ ti mọ̀ pé ayé eléyìí kò tí bàjẹ́ fún yahoo ọjọ́ tó ti pẹ́. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣe yahoo rí, ayé wọn ti bàjẹ́ sí because they are old now. They are 40 plus, they are 45, they are 50. Yes. Ẹ ti rí pé eléyìí ayé rẹ̀ ti bàjẹ́ at 50 years. Òun ni kẹ́ ẹ mọ̀ fún ní ọmọ yín. Kì í ṣe àwọn kékeré yẹn. Wọ́n á lu àwọn ọmọ yín, wọ́n á lò wọ́n tẹ́. Ọ̀pọ̀lọpọ̀ gan wọ́n rìn, wọ́n ti lò wọ́n, empty ni wọ́n wà. Ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ ti ya wèrè sí títì. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti kú. Ṣé bá ṣe máa wò lélẹ̀? Ẹ̀yin òbí alálùbáríkà, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò lélẹ̀ yìí? Òbí ọkùnrin, ẹ má jẹ́ ká ayé ọmọ yín gbé lórí yahoo nítorí ọjọ́ alẹ́. Ẹ̀yin òbí tó ní ọmọ obìnrin, ẹ má jẹ́ kí wọ́n fọmọ yín ṣe ètùtù. Ẹ fà àwọn ọmọ yín létí. Mẹ́wàá ń bẹ. Ẹ lọ sí Telegram mi. Màá show fídíò àwọn arábìnrin méjì tí wọ́n beautiful. Tí àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ tó ń ṣe yahoo tí wọ́n ti lò wọ́n, tí wọ́n dẹ̀ feel proud. Ẹ̀yin ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn boys tí máa play sí. Ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Àwọn ọlọ́pàá kí wọ́n lọ search àwọn boys yìí. Káwọn ọlọ́pàá lọ search àwọn boys yìí, kí wọ́n lọ wá wọn jáde. Wọn ò tí lò wọ́n tán. Wọ́n ti lò wọ́n kú mọ́. Ìwọ òbí tó bímọ obìnrin, ǹjẹ́ wàá dúró? Tó bá sọ wípé ọmọ rẹ ò síbẹ̀, ìwọ kọ́ ọmọ rẹ. Kì í ṣe gbogbo ọmọ tí wọn ò kọ́ ni wọ́n lò. Àwọn ọmọ mi ní innocent, wọ́n dẹ̀ lò wọ́n. Real life story kan tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ọmọ yẹn, ó kúrò nílé, ó lóun fẹ́ lọ bá boyfriend ẹ̀. Ọmọ pastor, ó lóun fẹ́ lọ bá boyfriend. Ó kúrò nílé, kò sọ fáwọn òbí ẹ̀. Ẹ̀yin ọmọ náà, ẹ máa dágbére. Ẹ ní confidant kan tẹ́ máa dágbére fún.
mi ò encourage láti máa lọ visit boyfriend bẹ́ẹ̀ if at all because a bá sọ fún yẹn kí n gbọ́ if at all have a confidence tó máa sọ fún pé ọ̀dọ̀ lágbájá ni mò ń lọ mọ́ kúkú ẹ̀ sí mọ́ kúkú gbé wọ́n jẹ́ kí wọ́n fi ẹ́ ṣe ètùtù fẹ́ ní bọ́ọ̀dì. Ó kúrò nílé bàbá rẹ̀ lò pé ó ń lọ school ni òun fẹ́ lọ ṣe kinní kan ní school bí wọ́n ṣe mọ́ parọ́ náà nìyẹn. Ẹ mọ vindicate àwọn I'm a grown up girl irú ọ̀nà ẹ mọ́ gbà fún wọn I'm a grown up yẹn don't be monitoring me ẹ monitor wọn tó bá délẹ̀ tán tí yín ló máa dà. Ó lóun fẹ́ lọ kí òun padà lọ sí school bó ṣe lọ já sọ́dọ̀ boyfriend yẹn nìyẹn boyfriend òun náà ló invite yẹ pé kó wá my love my this time you enjoy me bí wọ́n ṣe mọ́ sọ nìyẹn tó máa fẹ́ lóyàn ló ń bá lọ ó rò pé òun ti rí boyfriend gidi àṣé boy yẹn ó ti dìmọ̀ pọ̀ pẹ̀lú ọkùnrin kan àwọn spiritualist kan tí wọ́n tẹ̀bẹ̀ nípa àwọn ní church bẹ̀ spiritualist ni wọ́n they are ritualists wọ́n mọ́ lórí èèyàn ṣègùn ni àtúnṣe plan pẹ̀lú èèyàn yẹn pé òun fẹ́ ṣògùn owó fún mọ̀mọ́ ẹ̀ pé mọ̀mọ́ ò gbọ́dọ̀ jìyà òun fẹ́ ṣògùn owó fún mọ̀mọ́ ẹ̀ wọ́n wá sọ ọmọ tó máa lò meanwhile àwọn tí wọ́n ṣògùn owó yìí gan wọ́n kàn ń pa àwọn ọmọ ẹlẹ́ni jẹun náà wọ́n pa wọ́n yọ ìfun wọn wọ́n yọ àtẹ́lẹsẹ̀ wọn wọ́n yọ ọkàn wọn wọ́n fi wọ́n jẹun ni you understand kìí ṣe pé bóyá wọ́n lò wọ́n fún ètùtù kankan nǹkan tí mo kàn rí ìdí nínú sórí bọ̀bọ̀ yẹn lélẹ̀ ká tó wí ká tó fọ̀ ọmọ yẹn ti débẹ̀ ká tó wí ká tó fọ̀ ó ti ra iye ọmọ náà ó ti gbé lọ sí pásítọ̀ wọ́n ti yanjú ọmọ yẹn àwọn òbí yẹn bẹ̀rẹ̀ sí ní wá ibi tọ́lọ́ ti wá mú wọn wọn ò destroy fóònù ọmọ náà fóònù yẹn làwọn ọlọ́pàá wá trace wọ́n fi wá rí bọ̀ yẹn mú wọ́n ká bọ̀ yẹn mú wọ́n mú mọ̀mọ́ ẹ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ wọ́n mú pásítọ̀ nísìnyí they are waiting láti kíni láti pa wọ́n bí wọ́n ṣe pa àwọn yòókù confession mọ̀mọ́ rẹ̀ tó wà ní police station ó ní kí fi mọ̀mọ́ lẹ̀ wọ́n mọ̀ wọn kankan pẹ̀ àwọn ọlọ́pàá sọ wípé kinní kan ádàyè ò mọ̀ o àbò mọ̀ o irú sílẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tí wọ́n náà tó ti ní mẹ́sàn orúkọ rẹ̀ ìwọ náà wàá fojú ba ilé ẹjọ́ so òun ni mọ̀mọ́ yẹn náà fi wà ní prison fúngbà díẹ̀ tó ń sọ ìrírí ayé tó rí mọ̀mọ́ yẹn ò mọ̀ kankan wọ́n kàn pé mọ̀mọ́ yẹn pé kó wá gbọ́ṣẹ́ ni wọ́n ní wọ́n wá sọ fún mọ̀mọ́ yẹn pé kó lọ rẹ ẹran wá mọ̀mọ́ yẹn wá rò pé ẹran tí wọ́n rà ni wọ́n fi ṣọṣẹ fún un láì mọ̀ pé bóyá wọ́n lo ọmọ yẹn bóyá wọn ò lo àlálàlà but most of them wọn ò kí ń lò wọ́n máa ń tà wọ́n á pa wọ́n á tà wọ́n fún ẹlòmíì ẹ̀yin gbọ́ confession ọ̀bọ̀ kan tó kọ́ wọ́n pa èèyàn jẹ́ everything is going wrong ẹ má mọ̀ pẹ́ lálẹ́ ẹ má mọ̀ wà á tà lálẹ́ mọ́ ọmọ bíbí rẹ̀ kan kò é dúró síta ẹ má mọ̀ wà á tà lálẹ́ mọ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin ìjọba ẹ bá wa ṣe nǹkan sí i this is getting bad this is getting terrible mi ò bá show fídíò àwọn obìnrin yẹn but wọn ò ní gba irú fídíò yẹn láyé bíbá ẹ̀ wọn ò ní gbà láyé bíbá yìí ṣó yẹ yín bye for now ẹ wo fídíò tó wà lẹ́yìn ẹ wo bí ọmọ tí ìyá bí tí bàbá bí ẹ wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ti lose most of these boys are illiterate tó bá jẹ́ pé o wà literate ni tí ọpọlọ rẹ pé tó sharp tó mọ nǹkan tó ń ṣe o ò ní jòkó pé kó wò ó pé yahoo is ọ̀nà ni yahoo fún ẹ lọ fọwọ́ ṣiṣẹ́ ẹ mọ́ gbogbo yín fóbìnrin mọ́ ẹ lọ fọwọ́ ṣiṣẹ́ kò síbẹ̀ bá lo obìnrin láti ṣe tẹ́ ẹ bá lọ jáwọ́ wà burúkú tẹ́ ẹ lo obìnrin láti ní títí di ọ̀la obìnrin ó sì mọ wà strong tẹ́ ẹ bá lọ jáwọ́ kúrò nírú ìwà burúkú tẹ́ ẹ wù lẹ́yìn boys it's not possible fún yín láti lo gbogbo obìnrin tán is it possible it's not possible ẹ sún bàtẹ́yìn ẹ sún ṣòkòtò yín ẹ padà lọ sílé ìkọ́ṣẹ́ àbí kẹ́ ẹ padà lọ sílé school kẹ́ ẹ lọ kọ́ iṣẹ́ tó máa wúlò fún yín lọ́jọ́ iwájú yes wọ́n blame wọn ní government bí government ò bá ṣe ó lè pèsè iṣẹ́ fún ara rẹ̀ ó lè pèsè iṣẹ́ handwork fún ara rẹ̀ ó lè pèsè ẹ̀ quick to the answer that is what you want àti ẹ̀yin náà àti ẹ̀yin òbí tẹ́ ẹ jòkólẹ̀ tẹ́ ẹ kọ̀lábò tẹ́ ẹ bá yí àwọn ọmọ yín jẹ́ tẹ́ ẹ sọ àwọn ọmọ yín di yahoo. Let's see when this continues títí láwọn yẹn fi wọ 50 years you will see how useless your children are ẹ̀yin tẹ́ ẹ bá tètè já ọmọ yín kó lórí yahoo ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ this is on point by two always using my words to help others ìwọ tó bá lo èèyàn tí èèyàn kọ̀ tí ò kú tó ya wèrè ọdún méjì náà ni fún wọn náà ẹnìyẹn bá ṣe wèrè yẹn fún ọdún méjì tó bá lọ tú sílẹ̀ kó tó pọ́ ọdún méjì ìwọ náà wàá bugi jẹ that is it ọdún méjì ni. àwa akọ́là ń lò yín fi ṣògùn owó tó bá ti lè gbé pátá ẹlẹ́ka lára wa ọjọ́ ń tún kí owó lè rí.
káàpà lórí ọ̀rọ̀ kìíní yẹn ọkọ̀ pa ọlọ́ àwọn ẹni guy má ti pọ̀ jù tọ́ba dẹ̀ ti rẹ tọ́ba ti rẹ níbo tó dress by yahoo boy tó bá ti dress by yahoo boy àwọn tó ní kòkó lè máa jẹ yahoo boy. àwọn ló ń kó bá àwọn gan. ọmọ jẹ́ pé tó bá kọ ṣẹ́ẹ̀kì fún lọ́mọ àti bá gba wáyà ó pè lè lu ọmọ yẹn kó gbé $100 million wá ẹ̀nà àwọn olùwẹ̀ yẹn lè máa jẹ yahoo boy tọ́ba ti rí ètò fún dress by yahoo boy jáì máa ní wọn àwọn ọmọ olórí burúkú tó bá tó sí wọn ìdúró kẹwọn ni clear ìmájì ní àṣùwà $1,600,000 ọtí lo èèyàn 5 ọtí lo bí obìnrin 5 fún sábà ní báyìí ojú òde máa ń lò ojú òde nígbà ọjà àmọ́kọ́nà lè ìmájì. Dàmọ́lá ló mọ́kọ́ sọ fún gbéyàwó máa ìta ẹ̀. ìròyìn ní ìgbéra jẹ jáde máa jẹ. Láti ẹgbẹ́ mi lọ́kà sí. Oya tọ́lá fi ọmọ tó sọ fún gbéyàwó máa ìta ẹ̀ bí ẹ bàtà máa wo bright fíìnì lórí. Oya gbọ́bọ̀ ló ń fún àwọn yìí láyé jẹ àwọn ìyàwó ló ń fi gbogbo wọn láyé jẹ. Ẹgbẹ́ máa tẹ 50 bay àwọn tẹ̀ tẹ 50 bay fún yẹn. Àwọn tẹ̀ pé 2 bay 3 bay làwọn. mo sọ̀rọ̀ kọ́lá lọ pé ìwọ gbọ́bọ̀ tó rí bẹ́ẹ̀ tó ra wíìgì 7 tó ra wíìgì àbí 300K fọ́mọ sọ́mọ̀ gbolo ní. Tẹ́lẹ̀ bá gbẹ sọ́mọ àdúró. tẹ́lẹ̀ bá gbé kò lè dúró náà. Ó ti bàjẹ́ náà ó yẹ kó dúró tẹ́lẹ̀ bá gbẹ. wọ́n ṣẹ̀bẹ̀rẹ̀ sí máa lò wọ́n ni wọ́n máa lò yín dánwò. Èyí kọ́ mẹ́rin pressure ni fún ògbó. bẹ́ẹ̀ni Ẹ̀rọ fèrè sí ó yà àwọn tó lù wọ́n yẹn lọ bá tẹ̀ ti jẹ́ bọ́bọ̀ rọ̀ ó lè jẹ́ pé ó ti gbóòórì ìbílẹ̀. Samuel kò sẹ́ni tó lè lò tó lè ògùn lè gbé 500,000 sí wa. Tẹ́lẹ̀ kọ́ bá sọ pé every weekend I go dey give you 500K. Ó máa sọ pé I no get boyfriend. ọjà gẹ̀ẹ́dẹ̀ inú best wife ní ìjọba ẹlẹ̀ ọmọ ẹ̀ mú ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe màmá ọ̀ṣà àti ìdá ọ̀tí ìlú ẹ̀ náà. Bówù ni kẹ́ máa gbọ́ràn. Nọ́ọ̀sì family yín nìyẹn. ìṣe nọ́ọ̀sì ìṣe ní 6 wọ́n ti lo obìnrin bíi jẹ́ ẹ̀ka rẹ̀. Láti láwọn àbá ẹ̀ máa ń pe àwọn táyà ṣe mọ́tò ẹ̀. àwọn tó ṣì bẹ́ẹ̀ lè ṣù wá. ẹnà ọṣùpọ̀ àwọn láti lè sára àjò. ìlera lọ́rọ̀ ìlera làgbà mọ́ dágunlá. WhatsApp mi lórí 07015100651. ṣọmọdé ni ẹ́ ni ṣàgbà ni ẹ́ ni ṣóbìnrin ni ẹ́ ni ṣé ọkùnrin ni ẹ́ ni kí ló ń ṣe ẹ́ gan-an? mọ́ dágunlá lórí herbal remedy Hajia on point by 2 mọ́ dágunlá.